téèyàn bá mẹjọ ẹlẹ́jọ́ dá ó gbọ́dọ̀ mọ tara ẹ̀ láàbí. olórogún àjàkúrú dùgbàdùgbà nínú igbó alálẹ̀ igbó àdáyébá igbó ìṣẹ́jú àwọn àgbà fẹ́fẹ́lẹ́lẹ́ ti ń ṣèwé oko lálọ́ tẹ́ fúnfún lẹ́lẹ́ ń ṣèwé àgbọn jìàjìà igi dànù kó para ní àdájí ń pèrò ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó ikú tẹ́tẹ́tẹ́ ọbọ̀ pàmì yá àdájí ọ̀gá àti dágun jáde kí ìjàkúrà àwọn irin kárí ìkàdá ìkàdá ẹ̀wọ̀rọ̀ kọ̀kọ̀ àránṣẹ́kọ̀wé ìkẹ́kọ̀ọ́ ní àwọn sẹ́sẹ̀ ọ̀fọ̀lù ìdáṣẹ́ nínú kú olójúbọ ó ń dòwèrè pàtó ó di tí wọ́n tó gbogbo tẹ́lẹ̀ ìlágbára láàrin òru ẹ̀wọ̀n sinimá láyé igbó alálẹ̀ lágbára jù àwọn multi-million naira project written and produced by Tajudeen Babalola Mr. Hero directed by Tajilego Mr. Brand àti Tajudeen Babalola edited by Olúṣọlá Benson starring Taofeek Adéwálé Dìgbòlujà Abẹ́ní Agbọ́n Alúwẹ̀ ọmọ ìyá aláró Labaside Adùnní ẹ̀jẹ̀ Atif Lọ́ládé Dẹ̀yìndé Àníkáyọ̀dé Agbọ́lá Kabiru Akórèdé Arínájà Koyum Salam The Kingdom Tajudeen Babalola Mr. Hero àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àkọlé ẹ̀ ní igbó alálẹ̀ subtitled in English ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórí YouTube ní o tó bá jáde àwọn tó wò ní ẹ máa gbàgbó kọjá bẹ́ẹ̀. àmọ́ ẹ wo ọmọ mi ayé gbọ́dọ̀ yan èèrà gbọ́dọ̀ rà ẹ wádìí òdodo bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá fìyà já láìṣẹ̀ nílùú yìí ìkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn kọ́ gba ṣọṣọ nú ẹ̀.